ẹ dákun ṣé wọ́n ṣépè fún wa nílẹ̀ Yorùbá ni? Kí ló dé tó jẹ́ pé tí èèyàn méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá jọdún ipò ẹyọ kan tó wá já sí pé ipò yìí ó wá já mẹ́nìkan lọ́wọ́, àwọn yòókù wà dúró pé kàkà kí ikú ọmọ jẹ ṣèṣe á fi ṣàwàdà nù. Ìwọ tó jámọ́ lọ́wọ́ àní jí orí lò o sì ní gbádùn ẹ̀. Bí ṣe ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá nù o, tẹ́ dórí ipò ọba, tẹ́ dórí ipò olóṣèlú, kódà tẹ́ dórí baálẹ̀ baálé agboolé. Ẹ má gbàgbé ọkùnrin àáfàá kan tó jáde lẹ́yìn àìpẹ́ pé tọ́rọ̀ rẹ̀ gborí ẹ̀rọ àgbàgbé kan nípa ọba Olúwo tilẹ̀ wò pé òun lòun fi ọba Olúwo jẹ ọba. Inú mi ti ẹ̀dùn tó jẹ́ pé àáfàá ni tí ò jẹ́ pé ẹlẹ́bọ. Tó bá jẹ́ pé ẹlẹ́bọ ni a ní ó lè sọ bẹ́ẹ̀ torí pé kí ni o, wọn ò fẹ́ kàn nígbàgbọ́ nú ọ̀kan ṣoṣo Ọlọ́run náà tẹ́lẹ̀. Ṣùgbọ́n àáfàá tó wá lò nígbàgbọ́ nú ọ̀kan ṣoṣo Ọlọ́run, tó nígbàgbọ́ nú agbára Ọlọ́run, tó sì nígbàgbọ́ pé ntọ́lọ́run ọba fún yàn gbogbo ayé ò lè fún yàn, tó sì gbà pé ntọ́lọ́run bá fún yàn gbogbo ayé kí wọ́n parapọ̀ wọn ò lè gbà lọ́wọ́ èèyàn, kó wá lórí láyà kó wá bọ́ ọ̀tá, kó wá sọ kó fi rẹ̀ wọ́ Ọlọ́run kó òun lòun fi ọba Adéwálé Abdulrasheed Ìlúfẹ́mi lóyè Tẹ̀lúwan aláṣẹ lórí òrìṣà kó lòun fi jọba. Ẹ mọ̀ pé irú àáfàá yìí ti fi rẹ̀ wọ́ Ọlọ́run. Ẹ má sì fi rẹ̀ wọ́ Ọlọ́run kí náà ní ó ṣẹlẹ̀ sí ìparun ni o, tí ò sí iyèméjì ń bẹ, kò ní ká lọ kábọ̀, ìparun ni ó dé. Kí wọ́n á mọ̀ ẹ má jẹ́ ń lọ́jọ́ èèyàn wa lórí ọ̀rọ̀ yìí. Àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé ìdààmú tí wọ́n ń ṣe lórí kọ́ba Olúwo ṣubú, tí wọ́n bá ṣe lórí ọmọ wọn, tí wọ́n ṣe lórí ìyàwó, kódà tí wọ́n bá ṣe lórí iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n fi ń jẹun, wọn ò bá ti gbòòrò ju bí wọ́n ṣe wà lọ. Ṣùgbọ́n kàkà kí wọ́n ó fi gbogbo ìlàkàkà, ìdààmú, òógùn tí wọ́n fi ń fòrò lórí kọ́ba Olúwo wálẹ̀ kí wọ́n ó lò sórí ìgbésí ayé wọn. Wọn ò lò látàrí pé inú ni bí ni ìlara. Ọba má jóun, kò tiẹ̀ gbọ́dọ̀ jóun, ó ti jóun ní ìṣùṣù báyìí níjọ́ gbádùn ẹ̀ ní ń fòrò wọn kì. Ẹ á máa wo ẹ̀yin èèyàn mi. Ǹjẹ́ lẹ mọ̀ pé bọ́ba Olúwo ṣe ń dààmú tí ń lọ tí ń bọ̀, tí ò sùn tí ò wo, ìrònú lọ́sàn-án, pípè lóru, ẹ má gbàgbé ìlú mi, ẹ má gbàgbé ìlú mi, ní tí mo fẹ́ ń wò rè. Kódà kíní kan ṣe mí lè mọ̀ ọjọ́ tí bàbá gómìnà Adémọ́lá Adélékè wá sílùú Ìwó, tí bàbá Olúwo tilẹ̀ wo ń sọ létí gómìnà. Gbogbo àwọn èèyàn tó ń wọlé mọ́ láǹfààní àti gbọ́ níjọ́ náà. Bàbá Olúwo tilẹ̀ wo ń sọ fún gómìnà pé General Hospital Ìwó mo fẹ́ kẹ́ ẹ sọ di teaching hospital. Mo fi Ọlọ́run bá tó ní ẹ̀mí mi búra tí mo sọ yìí, bólúwo ti sọ́njọ́ náà nù. Ọba tó lè gbèrú ilé ìkáwájú gómìnà, kí á lóde kí lè fẹ́ gbàǹdì kó ṣubú. Ẹ̀ẹ̀kejì tó wá ní pé ojú ọ̀nà òpópónà alábala méjì jẹ́ ń ṣe lọ́wọ́ ní Ìwó báyìí, kò sí gbìyànjú táwọn kan ò sí ń wò. Wọ́n sì gbìyànjú títí pé kọ́nà yìí ọmọ ṣeéṣe. Kódà tọ́ba ẹ̀pọ̀ Olúwo, ọba ẹ̀pọ̀ bàbá Olúwo tilẹ̀ wò, wọ́n ya kọ̀ọ̀kan mi, wọ́n já alájẹbánu ni. Ọ̀nà yìí gómìnà ọba ti bá wa ṣe alábala méjì. Àwọn kan gbéra pọ́n lọ rí gómìnà pé ìtàn fẹ́ rè. Gómìnà ní ẹ gbọ́dọ̀ ọba yín lọ, ìtàn ọba yín bá ti sọ làwọn ó ṣe. Wọ́n gbọ́dọ̀ ọba lọ, ọba ní ẹ lọ sí báyìí, ẹ lọ bá àwọn aráàlú akẹgbẹ́ yín, ẹ sọ fún wọn pé tẹ́ fẹ́ nì, wọn ò lè bá aráàlú sọ. Tó bá jẹ́ pé ọba fẹ́ gbowó níye, àwọn kan ní 100 million, àwọn kan ní 50 million, àwọn kan ní òtí ẹ̀ tó bẹ́ẹ̀, àwọn kan lójú bẹ́ẹ̀ lọ, gbogbo yóò rí ọjẹ́.
ẹ dákun tí bàbá Olúwo tí wọ́n bá gba owó yìí tí wọ́n tẹ́ sí gómìnà ní bòńkẹ́lẹ́ àbáwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà pé ẹ̀jẹ̀ á ṣe lábala kan kí wọ́n lè jẹ́ àrímúmí tí bàbá Olúwo náà wá wùjáre kan pé yóò bá nǹkan àwọn èèyàn jẹ́ á kún kùnkùn á dalẹ̀ náà ni gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìwó yìí mo dojú ọ̀rọ̀ mi kọ àdúrà ni ẹjẹ́ á mọ̀ sí fọ́bọ Olúwo tilẹ̀ Ìwó kọ́nà ọba kọ́mọ́jì owó gbogbo àwọn tí wọ́n ń dààmú tí wọ́n ń náwó tí wọ́n ń nára lérí kólúwo owó ẹ bá mi sọ fún wọn pé pẹ̀lú àṣẹ ọba Elédùà wọn ò wò towótowó wọn wọn ò wò tìyìtìyì wọn ò wò tí gbìyànjú wọn ojúlówó ọmọ Yorùbá ibi ọ̀rọ̀ náà dé dúró nu o tẹ́ ẹ bá rí tá àfáà kan bá jáde tó bá ní òun fi Kùránì búra ẹ má gbàgbọ́ o bóòlù ẹ̀ tiẹ̀ ṣe gbàgbọ́ tó lóun fi Kùránì búra lórí ọ̀rọ̀ Olúwo lórí kólúwo owó nígbà tí ráàfáà tí ó gbé Kùránì ẹgbẹ́ kan nù ilé ó sì tan ọmọbìnrin wọlé nígbà ó bá sùn tán ó sì gbé oyin lọ́rùn pa ó sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ Kùránì sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ̀ọ̀rán ó ti gbàgbé Kùránì o bẹ̀lẹ̀ àti ráàfáà náà tọ̀jọ́ kọ ẹlẹ́ àsámú tó náà gba owó èèyàn tó jò tẹ́ pé ńgbà tí wọ́n rán àwọn agbófinró lọ gbé orí pé ń kírun ásámú lọ fáwọn èèyàn lọ́wọ́ àwọn agbófinró ti tẹ̀ ẹ dákun tá a bá ráàfáà kan tó náà bá mú Kùránì lórí ọba tí ó ń gbìyànjú tí ń búra èké ẹ̀yin yẹn wa ẹ má wo bẹ́ẹ̀ o iṣẹ́ ọwọ́ àwọn kan ni o kódà kó jẹ́ pé ọjà àfáà ọ̀sàdúà fọ́bọ Olúwo tó jẹ́ pé lóòótọ́ lọ sàdúà fún tó sàwọn àwọn lọ́wọ́ kan fún tó jẹ́ mọ́ bí àdúà kankan ṣé ètò wa kàn ní kọ́ wá bọ́ ta gbangba láti á fi bàjẹ́ láti fi bọ́ náà kọ́ sáré ibi láti mọ̀ pé ejò lọ́wọ́ nínú o àwọn kan náà wọ́n kóra wọn jọ wọ́n pè bí kòtò pé ẹ̀jẹ̀ á tún gba bí iyọ̀ ká tún dààmú ẹ̀mí rẹ̀ èyí tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbìmọ̀ pọ̀ láti máa dààmú ọba Olúwo pé kò ní fọkànbalẹ̀ lu ọlá tọba Elédùà fún ti sórí àpèrè ilẹ̀ Ìwó mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bẹ́yìn ọba láǹfààní àti dépò ọlá ó ṣeé ṣe kọ́ ọmọ yín ó débẹ̀ ṣùgbọ́n tọ́mọ yín bá débẹ̀ ẹ̀ ń jẹ èso lọ́wọ́ ni o ọba Elédùà ni mo fi búra tó dá mi tó dẹ̀yìn tó dá gbogbo tí ń bẹ pápátá èyí yóò padà kan àwọn ọmọ yín èyí yóò kan yín yóò kan ọmọ yín kẹ́ tó jáde láyé àwọn kan lẹ́rú Olúwo lọkùnrin àwọn kan lágbẹnusọ Olúwo ni àwọn kan tiẹ̀ ní àkọ́bí Olúwo àwọn kan lájà Olúwo ohun ẹ̀rí ẹ pè mí kọ̀ọ̀kan mi ó tí ì bá ṣe fẹ́ Olúwo táwa ní látàrí ìmọ̀lẹ̀ Ọlọ́run tàrí lára Olúwo tọ́ ya bá rí ọba kan tó bá ní òun náà òun ṣẹ̀sìn òun múra ṣẹ̀sìn ìrìnàjò Olúwo lọ ṣùgbọ́n kínní kan ìwọ náà ké taka yóò rí ọ tó bá níjọ́ lọ́run orí mi léèyàn náà ò rí ọ àwa kan dúró níbì kan àwa náà àti kínní kan ohun tó Olúwo ń ṣeun ó ti ń pariwo pọ̀ jù àwa la mọ iyì tó Olúwo ń ṣe tó bá jẹ́ kí bẹ́ẹ̀ yẹn ṣe wọ ọkùn tẹ́ ẹ mọ ọkùn tẹ́ ẹ ń lúgọ tẹ́ ẹ ń ságọ Olúwo náà ń ságọ ni ẹ mọ̀ pò tí mùsùlùmí wà nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ mọ̀ orú ogun tí wọ́n gbé ti mùsùlùmí ojúlówó ọmọ Yorùbá ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ mo tiẹ̀ wá sọ ọ̀nà gbogbo ẹni tó dúró lórí pé kólúwo owó pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run tó bá lówó yóò wò towó rẹ̀ tó bá lókìkí yóò wò tó kìkì rẹ̀ tó bá lọ́lá tó níyì àtọ́lá àti iyì rẹ̀ wọ́n jọ wó pọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba